mo ní pé kí n bèrè lọ́wọ́ gbogbo ẹ̀yin tó jẹ́ wípé tọkọ yín bá ti ń nà yín ẹ ní sá kọkùnrin mọ ọ̀nà obìnrin ò dáa o èmi ò sì faramọ́ violence làwọn olóyìnbó ń pè tó bá ti di pé àjọ ń gbára wa lórí gbára wa lọ́rùn elédùà ń gbọ́ mi ò faramọ́ sẹ́ẹ̀ bí n bá sẹ́ẹ̀ kó o bú mi gẹ́gẹ́ bí obìnrin òun náà sì gbọdọ̀ lámùmọ́ra ìbú kì í ṣe pé kó sọ fún ẹ pé àbórí rẹ dàrú ó wá sọ wípé orí tèmi ò dàrú o ìyún mọ́ ń fà á tọkùnrin mi fi mọ́ sí o ẹ káàbọ̀ sórí ètò Ọ̀gbẹnután reality show ó sọ fún yín pé lórí ètò Ọ̀gbẹnután yìí àwọn òṣèré ńláńlá oríṣiríṣi àwọn èèyàn láàmú ọmú wá àmọ́ ẹ sáré bí mo ṣe máa ń làágùn bí Christmas goat torí pé a lè tan fan mi ì lè fi makeup sójú mi gan gẹ́gẹ́ bí studio a ní láti pa àwọn ibì kọ̀ọ̀kan dé eléyìí fà á torí pé àti ìní èsì kò jẹ́ ká sì lè máa gbà wọn èèyàn wá sórí ètò yìí bẹ́ẹ̀ sì ni wọn ní àtúní ìdènà ńlá kan ọlọ́run ò bó bùkún wa yóò bùkún èyí lórí ìfòlú aṣọ ọmọ àkànjí náà gbogbo ẹni tẹ̀sí ń ṣe fún wa ẹ ṣé mo dúpẹ́ the Lord God bless you all gbogbo ẹni tẹ̀ ń wo fídíò mi tẹ́ ẹ bá ti wò ẹ mọ̀ like ẹ mọ̀ kọ́mẹ́ǹtì ẹ jẹ́ káwọn YouTube recognize wa kó o wá lè bá gbé pẹ́ẹ́lí díẹ̀ sí tó bá gbé pẹ́ẹ́lí ìyún ni ó fi ṣe é ṣe fáwa náà ẹ ṣé mo dúpẹ́ ẹ wò ó ọ̀rọ̀ tí mò ń sọ lọ bọ̀ ọkọ ẹ̀ ó bọ̀ ná ó ti gbá mi létí torí pé mo dúró lójú ọ̀nà pé ẹ má nà èmi ti rò bí nǹkan tá a jọ ń ṣe é papọ̀ yóò jẹ́ kójú ó tì láti má nà mí ni ó gbá mi létí o tá ló ṣe létí mi ó bá dúró omijé ń bọ́lẹ̀ lójú mi wàràwàràwàrà ó ní kí n kúrò mo ní mi ò ní kúrò ó ní òun àgbá mi létí kan sí kò lè gbá mi létí kejì sí mọ́ tó lọ́wọ́ tiẹ̀ náà ti bọ́ Ọ̀gbẹnután ṣe rí i mo wá ń sọ fọ́gà mi pé ẹ máa sá lọ síta ẹ ṣílẹ̀kùn ó ní kí n kúrò kí mọ́jọ́ ṣe mí léṣe kò lójú tì mo ní a ní kí ẹ máa sá lọ síta ọ̀gá mi ní rárá òun ò fẹ́ káwọn ará àtà mọ̀ pọkọ òun nà òun bó bá kọjú sí wọn mo ní wọ́n mọ̀ pọkọ yín nà yín wọ́n mọ̀ ẹ̀ṣọ́ etí àwọn aráalé yín ò di tó bá tiẹ̀ ń bá ti dí gbélé sójú adi tí fọ́ ni bójú bá fọ́ sí ti dì ní gbàgbàgbàgbà tí wọn mọ bó ṣe ń ṣẹlẹ̀ ní ọ̀gá mi bá ní rárá bó bá ṣílẹ̀kùn bó bá tì wọ́n síta ìgbà tí mo tì wọ́n síta máa ní ṣe fẹ́ pa wọ́n ni ó ní ọmọ ní god go kí ló fojú confidence yẹn ó ti àwọn mi síta torí pé mi fẹ́ lú ẹ̀ àbí mo ní ó lè nà mí ṣe bó ṣe máa ń nà ìyàwó ẹ̀ ni nà mí ṣe mọ̀ pé nínà lẹ fi máa ń mọ ọkọ ìyàwó lọ́dọ̀ tẹ̀yìn ẹnà ìyàwó yín kẹ̀tún nà mí mọ́ èmi ni mo wá síbí tí màá ṣàwà síbí tí mi kọ́ṣẹ́ lọ́wọ́ ìyàwó yín tí mi sì wá sí ìbà tèmi àti òjò máa ní ìkọ̀kọ̀ papọ̀ ẹ̀ lé lẹ́ẹ̀láyà kẹ́lẹ́ sọ pé fẹ́ nà mí ẹ nà mí ló bá wọ yàrá lọ nígbà tó wọ yàrá lọ ọ̀nà ní yàrá wọn ní ọ̀nà àmọ́ wọ́n ti close ọ̀nà yẹn èmi ò mọ̀ pé ó lè ṣí ọ̀nà yẹn ló bá ṣílẹ̀kùn yẹn ló bá lọ bá ìyàwó ẹ̀ ní passage ibi tí yẹn jókòó sí tìjọ́ yẹn sọ pé kí n ṣílẹ̀kùn mo ní mi ṣílẹ̀kùn ṣé kó nà yín pa ni ló bá lọ bá ìyàwó ẹ̀ ló bá tó ná ìyàwó ẹ̀ ní passage bí Vero ṣe jáde láti inú ibẹ̀ nìyẹn Vero wá ń pariwo so you dey beat your wife because of that stupid girl wey dey inside you dey beat her because of that stupid girl kàkà kó débẹ̀ kó gbà àwọn ìyàwó sílẹ̀ èmi ló wá kanra mọ́nu lé Vero yẹn nà mí débi pé èmi náà mọ̀ pé yẹn nà mí ọkọ àti ìyàwó fẹ́ra wọn lẹ̀ wọ́n láti wá máa gbà mí kúrò lọ́wọ́ Vero ó fẹ́ náwó kí mi náà nà tèmi àmọ́ gbogbo ẹ̀tì tí wá sú mi bẹ́ẹ̀ sì ni
ojoojúmọ́ ni náà fi ọkọ ọ̀gá mi ń jó lọ́kàn mi bìrìbìrì tí ò sì ṣe é pa. Ẹ má jẹ́ ń tàn yín jẹ, panápaná kan ò lè paná ìfẹ́ àfi bẹ́ẹ̀ lóhùn Elédùmarè bá gbà fún wọn lókù. Ayé a mọ̀ paná ọ̀fẹ́ o, torí ayé ń bẹ èèyàn wà tó tó Elédùmarè. Àmọ́ wípé ìfẹ́ téèyàn ní sí yàn, ẹ wo bẹ́ẹ̀ ni fẹ́ ọkọ ọ̀gá mi ń gbilẹ̀ sí lọ́kàn mi. Ó nà mí lọ́jọ́ náà yìí. Ó di pé ọkọ ọ̀gá mi tó mú Fẹ́ró, ó tún nà Fẹ́ró torí pé Fẹ́ró nà mí. Ìjà wá di ohun tó gbolé. Nígbà tó dàárọ̀ ọjọ́ kejì, ẹ̀gbọ́n mi ló kọ́kọ́ pè é. Ó bá pe ọ̀gá mi wípé àwọn gbọ́ wọn pé ọkọ yín na àbúrò àwọn. Ìtẹ́gbọ̀n mi gbọ́nà kò gbọ́ yòókù mọ́. Ó bá ní wọn ò nà mí o, bí sábẹ́gbọ́n mi sọ̀rọ̀. Ọ̀gá mi bẹ̀ mí kí n má tí ì lọlé nítorí pé àpá wà níbi ojú mi. Mo ní màá lọlé. Ọkọ ọ̀gá mi náà bẹ̀ mí kí n má lọlé. Mo ní màá lọlé. Mo bá kúrò ńbẹ̀. Mo gbálé lọ. Nígbà tí mo délé, mo sọ fẹ́gbọ́n mi pé ọkọ ọ̀gá mi ló na ọ̀gá mi. Wọ́n ní ọ̀gá rẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ bímọ. Mo ní bẹ́ẹ̀ ni. Èmi mo sì wà ńbẹ̀, mi lè gbà kán máa nà wọ́n ibi tí mo ti ń dá sí i. Lọ́wọ́ ìgbà tí ọwọ́ ìgbàdo wá ran èmi náà. Mo ní òkè o, kí n dúró sílé, ẹ̀gbọ́n mi tọ́jú mi, mo wà nílé. Bẹ́ẹ̀ lọkọ ọ̀gá mi ń pè mí ní mẹ́sàn-án mẹ́wàá. Ẹ̀gbọ́n mi ti gba ibi iṣẹ́ tiẹ̀ lọ. Èmi wà nílé. Ìgbà tó yá, àṣé ọkọ ọ̀gá mi ti lọ bá ọ̀gá mi lé pé tọ́mọ yẹn ò bá píìkì kọ́ọ̀lù òun máa pa ẹni lálẹ́. Inú ilé mo wà, èmi tiẹ̀ ti sùn tèmi. N bá ń gbọ́ kókókókókó lẹ́nu ọ̀nà. Ta nìyẹn? Ó bá di ọ̀gá mi. Ẹjọ́ òṣèlú tó mọ̀ tí pé 41 days. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Ó ní nítorí tèmi tí mo wà ńbẹ̀. Níyà òun ṣe gbà láti lọ sí ìlú padà. Mo wá fòun lẹ̀. Ó ní pé bí àbúrò òun ni mo jẹ́. Tọkọ òun bá nà mí, ṣé èmi máa kúrò? Mo ní mi ì ṣàbúrò yín. Èmi àtọkọ yín ti ṣe nǹkan tó yẹ kí àbúrò yín lè bọ́kọ yín ṣe. Wọ́n láwọn dáríjì mi. Mo ní mi ò dáríjì ra mi. Àti ibi iṣẹ́ yín o, àti ilé yín o, èmi ò wá mọ́. Àǹtí Ṣeun, ọ̀gá mi bá kúnlẹ̀. Ó bá lóun f'Olódùmarè bẹ̀ mí. Gbogbo tó mí àti tí ò mí náà kan mi ò ní bàjẹ́. Wọ́n láfi kí n wálé àwọn o. Ó ní bí bẹ́ẹ̀ kọ́ ọkọ òun máa pa òun. Àyìnbí ti bá wọn ò lè pa yín, wọn kó hàn alẹ̀ ni. Kó wá lẹ̀ sí kí wọ́n máa lọ sí ìlú wa padà báyìí ni. Kí n wá kúrò máa lọ sí Abẹ́òkúta báyìí. Wọ́n ní sọ pé Ọlọ́run mú mi. Alákọ̀ọ́kọ́ kò ní bàbá o. Méje lé ní ìsìn náà tó ní bàbá. Bàbá ní òkè mo ti gbọ́. Màá wá bá yín. Ó ní rárá kí n jẹ́ àjọ máa lọ ni. Bá pẹ̀ ẹ̀gbọ́n mi pé ọ̀gá mi wá o. Wọ́n ní kí n máa ẹ̀gbọ́n mi òkè kí n máa lọ. Àwọn ti gbọ́. Àwọn máa wá wò wọn. Èmi àtọ̀gá mi ní òkè. Mo dẹ̀ tẹ̀lé ọ̀gá mi lọ. Àǹtí Ṣeun gbà tí mo dọ́dọ̀ ọ̀gá mi. Mo wọlé síbẹ̀. Àdáná oúnjẹ. Ògo ọ̀gá mi bá dé lálẹ́. Ó mú ọ̀rẹ́ ẹ̀ kan dání. Ọ̀rẹ́ ọkùnrin. Bọ́ ìpọ́jọ́ kadà bíi ti àbúrò náà bá jẹ̀bù bíi tiẹ̀ náà ni ó bá jókòó. Èmi náà bá jókòó. Wọ́n pè wá ní ọ̀pọ̀ ọ̀gá mi náà jókòó. Ní sitting room wọn ni ọkọ ọ̀gá mi ló kọ́ sọ̀rọ̀ pé ọ̀rẹ́ mi bá ń bẹ ìyàwó wọn, ìyẹn ìyàwó wọn tó bímọ fún wọn. Wọ́n dẹ̀ bẹ̀ wọ́n pé ẹ má bínú. Ọ̀gá mi ní òun ò bínú. Tọ́lọ́kọ òun ò bẹ̀ wọ́n rí. Òun ò bínú. Wọ́n á ní òkè. Ó bá ní nǹkan tóun fi wá, ìyẹn ọ̀rẹ́ tó tẹ̀lé wá ni pé wo ọtí afẹ́fẹ́ tọrọ ọmọ ìlọ́wọ́ ẹ̀ ni. Ọkọ ẹ̀ sọ pé òun nífẹ̀ẹ́ ọmọ òun fẹ́ fẹ́ ìyàwó kejì. Òun sì fẹ́ kẹjọ máa gbé láyọ̀ àtàlàáfíà. Ó ní pé ìwọ ló lè ṣe tó fi máa fi fẹ́ ọmọ yìí. Òun dẹ̀ fọ́ Ọlọ́run bá bẹ̀ ẹ́ kó gbà fóun. Pé tó bá ti gbà láti pé kóun fẹ́ ọmọ yìí, gbogbo ẹ̀tọ́ tó yẹ kó máa ṣe gẹ́gẹ́ bí ọkọ, òun á máa ṣe ń lé. Ọ̀gá mi bá ní àwọn kọ́ làwọn bí ọmọ yìí. Ó wá kó sọ́dọ̀ òun ni. Nígbà tó fẹ́ toast ẹ̀, tẹ̀lé fẹ́ fẹ́ra yín. Ṣé àwọn làwọn bẹ̀rẹ̀ toast ẹ̀?
ó sọ pé rárá. Ìgbà tẹ́ ń fẹ́ra yín ṣáwọn ní kó má fẹ́ ọyìn rárá. Ó wá ń sun ọ̀dọ̀ wa ní ọ̀pọ̀ ìgbà tí má dìde bọ́ síta wá ti sitting room wá ti yàrá ẹ máa bára yín sùn lórí bẹ́ẹ̀dì. Mo mọ̀ tí bá dé má ti ṣílẹ̀kùn sitting room tọ́nà ò ṣe é ṣí màá jókòó ni sẹ́nu ọ̀nà àbí kí n jáde lọ nígbà ẹ̀ bá ṣe tán ṣe rò bóun ò mọ̀ ni ṣóun sọ̀rọ̀ sí òun ò sọ̀rọ̀ sí tó bá fẹ́ fẹ́ èmi kọ́ ni mo bí ọmọ o èmi kọ́ ni màá fi fún ẹ lọ bá àwọn ẹbí ẹ̀ tí bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ra yín tó bá ti gbà láti fẹ́ ẹ kí ni ilé àtijọ́ ń gbé tẹ́lẹ̀ bí ìyá létí àwọn tẹ́lẹ̀ kó tó dọjú èní Ọlọ́run gbọ́ ọkọ̀ kò sí ohun oláburú tó wà bẹ́ẹ̀ o tọ́pẹ́ ìyẹn ni o tó wà wọ́n píìsì wà ní ilé yìí o òun fọwọ́ sí òun fẹsẹ̀ sí àǹtí Ṣeun ọ̀gá mi lòun fọwọ́ sí òun fẹsẹ̀ sí eléyìí wá fà á nígbà tó yá ó ní tọ́pẹ́ ìyẹn ló wà wọ́n píìsì wà ní ilé yìí ó fọwọ́ sí tọ́pẹ́ ìyẹn ni kò sí wàhálà ẹ free láti fẹ́ra yín àmọ́ o èmi kọ́ mú bí o ká má sọ wípé ó fọmọ ọṣẹ́ ẹ̀fọ́kọ ẹ̀ ayé burú o òun kọ́ lóun bí o èlò báwọn ẹbí ẹ̀ mọ̀ pé tóun á sọ̀rọ̀ àbí nǹkan kan ni ọkọ bá sọ pé ẹ mọ̀ kú ọkọ ló bí bó tó bá ti fọmọ ẹ̀ lọ́kàn balẹ̀ tó bá ti wà bíbà ẹ̀ bó ṣe wà yẹn ó ti wá nìyẹn tó bá fún lóyún àwọn ẹbí ò lọ́pṣọ̀n wọ́n máa gbà náà ni Olúbùnmi èmi tá a wà tí mo gbé ẹlẹ́mìí gbóná rí ṣé mo sọ fún ẹ kó o má fi ọkọ mi rí alihamdulilayi mẹ́lẹ̀ Ọlọ́run rí ìyàwó kọ̀ọ̀kan bàbá mi fẹ́ tẹ́kọ̀ ọmọ iṣẹ́ mi ló fẹ́ lé mi kò sí wàhálà fẹ́ àbí ṣé nǹkan tẹ́ fẹ́ sọ náà nìyẹn kó ń dìde ní ọ̀rẹ́ wa sọ pé ẹni sùúrù ṣé ló ń bí yín ni ọkọ bá ní mi ì sọ fún ẹ pé lórí burúkú ni kó má yẹ ká wá bà mi ì sọ fún ẹ wọ́n ní ká wá bà mi ò ráyè sí lórí burúkú lélẹ́yìí lórí burúkú ni tí ẹnìkan ló mọ̀ bó ṣe wà tí ẹnìkan ló mọ̀ lórí burúkú àti ṣé ò ti bímọ ọkọ kí tó fẹ́ ẹ ni ṣé ò ti bímọ ọkọ kí tó fẹ́ ẹ ni èmi náà mo ní pé kí n fẹ́ sí sínìsì àzìn single lady wọ́n bínú ṣé ok normal ó ti bímọ ọkọ kí tó fẹ́ wò má wọ̀rí o ọmọ ẹ̀gbọ́n tó máa ń pè mí yẹn èmi kọ́ ni mo bí olóbí o ó ti bí mo fi bò láṣìírí ni o ok ní ìsìn báyìí mo wá rọmọ kéré tí ò sí bí ọkọ kémi náà fẹ́ wọ́n á ní rárá irú ọ̀rọ̀ wo nìyẹn wọ́n fílẹ̀ ilé jàre má ti fún kókó ọmọ àbá mi drag ẹ̀ ọmọ ìbá kúrò ní lásán wo iná gbé ẹ bó ṣe wà yẹn tó yẹ kí ló bí mi sí ẹ bó ṣe wà máa mú ọmọ yìí máa mú un máa lọ gbé ìsìlẹ̀ fún mi máa gbé lọ́kọ tìyàwó táwọn máa gbé after once nílé single mother ó fẹ́ o tún appreciate o tún dúpẹ́ lọ́wọ́ mi má ti gbọ́rọ̀ ìyàwó bá ní ọ̀gá mi bá ní orí mi ní single mother kó tó fẹ́ mi ò dé fẹ́ sọ̀rọ̀ ìdè ń kọ́ bọ̀ mí lẹ́nu tó yẹ kí bá ṣe máa ń ṣe nìyẹn tó máa fi ń dà òṣùwà àlẹ́ máa ṣe ó ní bóyá ń sọ̀rọ̀ yẹn ibi tó ń jókòó sí ìyẹn ọmọọṣẹ́ ibi tó jókòó sí nǹkan kan ò jáde lọ fún inú ẹ̀ ń dùn lábẹ́nu pé pé kọ́gà òun ti ẹ̀ gbà kó máa gbé bẹ̀ nítorí pé ó ti nífẹ̀ẹ́ ọkọ ọ̀gá ẹ̀ bẹ́ẹ̀ ni wípé bá ní ẹ̀bùn ọmọ náà léèrè ìyẹn ọ̀gá bí léèrè tó bá ti gbà pé òun máa fẹ́ ṣé mo ní kó má fẹ́ ni o kò fẹ́ máa kọ̀rọ̀ bọ́ mi lẹ́nu ni o fẹ́ máa kọ̀rọ̀ sí mi lẹ́nu ni bí yẹn ṣe fídíò ní òṣìṣẹ́ mo mọ̀ ni nǹkan tí bàbá yẹn ṣe voice record sí mo mọ̀ ni mi ò ní ó má fẹ́ báyọ̀ ibi àbá ti fún ẹ níyàwó kò jẹ́ sún bí kí ní kó má sún bíbà béèrè lọ́wọ́ ẹ̀ lọ́ba ni ọ̀rẹ́ ọkọ bá fèsì ọmọọṣẹ́ wípé o gbọ́ ṣó gbà láti ṣe ìyàwó kékeré ọkọ ọ̀gá ẹ̀ ó lóun bá sọ pé nǹkan tó ga wọn bá ti sọ ní o nǹkan tó ga wọn bá ti sọ ní kò sí nǹkan tó ń fẹ́ ṣe ọ̀gá bá ní ṣó lórí burúkú ni ẹni nǹkan tó ń bá ti sọ bí ti fẹ́ ṣé òun ló ń bí ẹni ṣé òun ló ń bí ẹni ṣé wọ́n pé nǹkan tó ń bá ti sọ ẹ gbà mí kẹ́ ẹ̀rú ọmọ wo leléyìí ó mà ṣọmọṣẹ́ gbà ọ gbà mí torí Ọlọ́run àwọn àṣàjú ò mà ṣe tó báyìí làṣífàgbọ ò ṣe tó báyìí lọ́dọ̀ Ọlọ́run o ókè o mo gbà kó fẹ́ ọkọ mi o tó bá fẹ́ ọkọ mi ṣé mo lè máa lọ báyìí ọkọ bá ní èwo ni mo gbà kó fẹ́ tó tó ń lejú mọ́
bó ṣe ranjú mọ́ yẹn kò ní fẹ́ ṣe náà ó ti ranjú mọ́ ọmọ yẹn jù mo ti ranjú mọ́ ojú mi tóbi jù mo ti ràn mọ́ ẹ má bínú o mo ti ranjú mọ́ lóòótọ́ no mi ò sọ no tó orí jẹ́ sọ̀rọ̀ kan fún ẹ jẹ́ ń parọ́ kékeré kan fún ẹ jẹ́ ń parọ́ kékeré kan fún ẹ gbogbo tá a bá ti ń ṣe ká máa bẹ̀rù Ọlọ́run gbogbo nǹkan tá a bá ti ń ṣe ilé ayé ká máa bẹ̀rù Ọlọ́run mi ò ní sọ pé àwọn ọmọ tiẹ̀ o àmọ́ lẹ́gbọ̀n lábúrò o gbogbo nǹkan tó bá ti ń ṣe ṣáà máa bẹ̀rù Ọlọ́run ṣé mo kọ́ bóyá ṣe náà nìyẹn lálẹ́ àná tó jẹ́ kí n sùn tó nà mí àná kò dórógbó ṣó mọ̀ gbogbo nǹkan tá a bá ti ń ṣe ká ṣáà máa bẹ̀rù Ọlọ́run máa gbọ́ nọ́mà àtijọ́ yìí ọgbọ̀n tó ní tó ti oṣù mẹ́sàn-án náà ló máa sọ pé abẹ́kọ̀ọ́rù ẹ ó ṣe kíní kan mi ò fọwọ́ kùn ẹ̀ ọ̀rẹ́ ló ń lọ́jọ́ fún o ókè ọ̀nà náà ní ìsìn báyìí ara mi dé kun lánàá nìyẹn kí bóyá omi lẹ́jọ́ ṣe pọ̀ torí pé mo rí pé bí ara ẹ̀wà òkè náà ló ní pé o ní tiẹ̀ ó dẹ̀ gbà kí bẹ́ẹ̀ lẹ́jọ́ ṣe pọ̀ ṣé mo lè fẹ́ fọ́ọ̀sì òde pé ó máa dùn ẹ́ ó bẹ̀rẹ̀ sí sunkún lébi lórí pé kí ọmọ yẹn tóbi tí ẹ̀ pọ̀ tí ẹ̀ ṣe kíní kan ókè mi ní kí fẹ́ ẹ̀rọ kékeré nìsí òṣèlú lórí burúkú wo pàwà ó dàbí pé kálukú máa lọ́lọ́ tiẹ̀ ó yẹ kó mi lè gbà mọ́ o kí ló fọ gbóró mi ṣìnà kí ló wà ní pé kíní kọ̀kọ̀ ibi kọ́ lè lè máa pàyà èèyàn ni ọmọọṣẹ́ ti ẹni ìfẹ́ tèmi ni èmi nífẹ̀ẹ́ mo láìkì ẹ̀ gan onífẹ̀ẹ́ ò láìkì ẹ̀ gan Ọlọ́run àṣẹ lọ́kọ̀ ìyàwó ara yín kalẹ̀ lágbára lọ́wọ́ Elédùmarè ábísù ábíwálẹ̀ abọ́kùnrin abóbìnrin ikú kan òkú nípa yín ikú òun pọ̀tà lójú ràn ikú kò ní yẹn pa èmi wo táwà ó bá pe igé yẹn bí Bùnmi ya máa bọ̀ ọkọ mi rè ya Gbénga Ọlọ́run àṣìlọkọ tí àwọn ará ń dalẹ̀ o agbára lọ́wọ́ Olódùmarè abọ́kùnrin abóbìnrin ló bá dìde báyìí ọ̀rẹ́ bá sọ pé àyè má bínú ọ̀rọ̀ ọkùnrin àtobìnrin kò ṣe máa ṣe kinní kan kò ṣe máa ṣe gbá ó ní tóun bá ti bẹ̀rẹ̀ sí fẹ́ dé yìí nísìnyí gbọ́ ọmọọṣẹ́ yín ò máa jáwọ́ ò máa ṣe kinní kan gbàtígbàjẹ́ gbọmọṣẹ́ mọ́ ṣe bó tán ní ti ẹ̀gbọmọṣẹ́ mọ́ lẹ́yìn tí ẹ̀ ní sẹ́tọ́ mọ́ mẹ́ta wá fún mi ọmọọṣẹ́ tó wà ní ṣọ́ọ̀bù ní síbi 15 ìjó sì bàtà àjọṣepọ̀ ní wọn ẹni ó kà mo kàn ṣe bẹ́ẹ̀ ni pé mi ò rí nǹkan kan ni ẹ wo ọ̀nà aṣọ ọlọ́kọ̀ ìyàwó ara wọn kalẹ̀ ló bá ní kó máa bọ̀ tó bá bínú wọn náà máa bọ̀ ó bá dé ìyáálé bá dẹ̀ dé yẹn ọ̀gá ẹ̀ ló bá jókòó ló bá ní òun náà kí àlé ẹ̀ ó lóun náà bá kúnlẹ̀ ó ní gbà yẹn tó máa sọ pé pósí lòun ṣe wọn sọ pé òun ò ṣùṣì torí ẹ jọ nítorí Elédùmarè tẹ́ bá rẹ́ni tó ń ṣe èrè pẹ̀lú ìfẹ́ gbogbo ẹ̀kọ́ lóògùn ìfẹ́ máa jẹ́ kí èèyàn máa ṣe èrè especially ìfẹ́ gbọ̀dọ̀ àwọn èjì kan wà láti 16 years tó mú yín àfi pé 20 something years you have to be careful tó wá pé 20 something years tó bá ti ní bó ti jẹ breakfast bíi mẹ́ta bíi mẹ́rin òun ló wá jẹ́ kó gbọ́n díẹ̀ àbí bí ọyọ kan bí bẹ́ẹ̀ kọ́ ìfẹ́ á máa múyàn sí èrè òun yìí ṣe virgin àmọ́ pé òun fẹ́ fẹ́yìn táwọn jọ ṣeré pa wẹ̀ní bedroom olóko ọ̀gá àwọn káyè sì gbà wọn òun ò rí bí nǹkan bu tó jẹ́ láburú ni pé ọ̀gá àwọn òun fẹ́ ọkọ rẹ̀ òun ò rí bí láburú ó lóun tún kúnlẹ̀ ọ̀gá àwọn tó fà wọn lọ́wọ́ sókè àyàwó mi kìíní kan òun bá dìde ó bá ní kóun lọ dáná òun bá dáná ó ní kíni ó níbẹ̀ lòun máa wà ó lòun máa dáná oúnjẹ àárọ̀ káwọn tó lọ ṣọ́ọ̀bù tó bá wà ṣọ́ọ̀bù ọ̀gá tó fóun lówó pé gbà kóun lọ ra nǹkan bẹ̀ kóun lọ dáná fọ́kọ òun máa lọ ó ní tó máa lọ dáná òun máa ṣe oúnjẹ tó bá di òru ń gbà míì ọkọ máa ní kó máa bọ̀ lórí bẹ́ẹ̀dì ọ̀tún máa dórí bẹ́ẹ̀dì òun ò ní bá ìyàwó wọn bẹ̀ mọ́ ìyàwó wọn á ti lọ sí títí rúùmù yọ́yọ́ pé òun ò fẹ́ sùn inú ilé tó yẹ pé ìyàwó ló ń sanwó ilé òun ló sanwó iná òun ló sanwó everything tó bá ṣe inú ilé yẹn àti ṣeun ó ní báwọn ṣe ń ṣe nìyẹn ṣe wá rí Vero kò fún un lẹ́mìí sílẹ̀ nígbà míì tó ń bá lọ pọn mi tó ń bá ti ń bọ̀ lójú ẹ̀mọ́ yẹn Vero máa dúró sójú ọ̀nà ni wọ́n á ṣèbẹ̀kún tó lọ dá mi ìgbà tó yá tí wàhálà Vero ìfẹ́ pọ̀ jù mí lọ
ló bá sọ fún ọkọ àwọn pé ọ̀rọ̀ pọ̀ ní ìwé kúbọ̀